fún wa ń físà ẹ̀yin náà ta àsáwà là ń rajà jù ní Saudi fún wa ń físà ẹ̀yin náà ta ọ̀ọ́bì. àáfàá kan mà ti jáde láti fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ìjọba Saudi Arabia tí wọ́n kọ̀ tí wọ́n fáwọn mùsùlùmí Nàìjíríà ní físà umura. Ṣe mọ̀ pé Ramadan àwọn mùsùlùmí ń lọ sí umura. Ẹ wo ọ̀rọ̀ yìí ó lágbára díẹ̀ nítorí níbi tọ́rọ̀ dé àwọn kankan ṣẹlẹ̀ sáwọn ará Saudi fúnra wọn, àwọn lọ́jà àwọn tó ti kó ẹrù lẹ̀ tó ti kó ọjà lẹ̀ rẹpẹtẹ tó fi wá di pé ọ̀pọ̀ àwọn arìnrìn àjò ló máa mísì umura Ramadan lọ́dún yìí. Ibi tọ́rọ̀ wá dé dúró báyìí àáfàá yìí ti ṣàlàyé o bí àwọn ará Saudi náà ṣe ń faragbá nínú pé wọn fáwọn ọmọ Nàìjíríà ní visa láti wá sí umura. Pé ẹ wo Nàìjíríà nìkan kọ́ ló affect. Now ẹ máa gbọ́ nǹkan kan lẹ́nu màmá kan tó jẹ́ ọlọ́jà ní Saudi. Ẹ gbọ́ nǹkan tí màmá yẹn sọ nípa àwọn mùsùlùmí Nàìjíríà, nípa àwọn ọmọ Nàìjíríà lápapọ̀, àwọn nǹkan tí ẹ ò mọ̀ tó jẹ́ pé àwọn aráàlú ọba àwọn ará Saudi mọ̀ nípa ọmọ Nàìjíríà. Báwo gan làwọn ọmọ Nàìjíríà ṣe pàtàkì sí? Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára. Kí ló fa wàhálà yìí gan ni pé àwọn ìjọba Saudi wọ́n introduce àwọn òfin visa tuntun kọ̀ọ̀kan tó wá affect umura ní ọdún yìí. Lóòótọ́ ọ̀rọ̀ ti ń lọ láàrin àwọn tó ń ṣètò hajj àti umura àti National Hajj Commission of Nigeria láti wá solutions. Àmọ́ mo fẹ́ kí ẹ gbọ́ nǹkan tí màmá tó ń tajà yìí ní Saudi, nǹkan tí wọ́n sọ nípa bí àwọn ọmọ Nàìjíríà bọ́n ṣe mọ ìlà tí owó kọ àti bí gbogbo ọ̀rọ̀ yìí bó ṣe affect wọn ní Saudi tó affect gbogbo àwọn tó ń tajà ní ìlú Saudi. Èyí tó tún wá dàbí ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ti bà orúkọ Nàìjíríà jẹ́ lókè òkun. Ẹlòmíì gan Saudi lóun lọ umra, òun lọ Mọ́kà Mọ̀dínà, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n lọ ń ṣe ń bẹ̀. Ta ló mọ̀ bóyá nítorí èyí gan làwọn ará Saudi ṣe decide pé àwọn tiẹ̀ máa tún visa policies àwọn ṣe tó wá di pé àwọn tí ò mọ nǹkan kan nípa àwọn iṣẹ́ burúkú táwọn ọmọ Nàìjíríà míì lọ ń ṣe lókè òkun tó fi ń borúkọ Nàìjíríà jẹ́ ni wọ́n wá ń jẹ̀yà ẹ̀ báyìí. Ẹ wo nǹkan tí èèyàn bá ní èèyàn máa ń ná ní ẹ̀ ni. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ẹ jẹ́ agbóhùn lẹ́nu àfáà yìí ká gbóhùn lẹ́nu màmá tó ń tajà ní Saudi. ọ̀ọ́bì lọ́ba tán fún wa ń físà ẹ̀yin náà ta àsáwà là ń rajà jù ní Saudi fún wa ń físà ẹ̀yin náà ta ọ̀ọ́bì gbogbo alásanwó físà alábẹ́ lọ sílẹ̀ láti kọ́ dì ní Haram ní Saudi. Wàláhì àwọn alárọ̀ wọn tilẹ̀kùn ni wọn fún kankan ní visa ní Nàìjíríà, àwọn àfẹ́ ní kankan visa Nàìjíríà. Wàláhì gbogbo ẹni tó fẹ́ lọ ṣe umra ní 2024 yìí nínú ọ̀rọ̀ dáadáa wáyé àwọn àfẹ́ ní kankan visa láti Nàìjíríà, ṣùgbọ́n gbogbo àwọn other countries wọ́n fún aláyè wọ́n fún wa ní visa. Kí ló dé tó jẹ́ pé ẹ̀sẹ̀ gbogbo àgbáyé bá ṣẹ̀ Nàìjíríà lè fi máa bì? Kí la ṣe gan? Gbogbo ẹ̀yin aláburú ẹ̀dá náà tẹ́ wà ní Nàìjíríà tó yẹ pé ẹ̀lẹ́ máa dojú ti Nàìjíríà káàkiri gbogbo àgbáyé nílẹ̀ lọ sọ́ra pẹ̀lú ìwà púpọ̀ ọwọ́ yìí. Ẹ̀yin náà ta àwọn Saudi ò fún wa visa láti wọ Haram wa láti wá sílẹ̀ láti kọ́dí láti wá sí umura, ṣùgbọ́n Ọlọ́run ọba náà dá fáwọn náà àwọn náà ta ẹgbẹ́rún àǹtí wa kan bẹ lọ́hùn wọn fún alábọ̀ àwọn alárúbọ̀wá wọn mèsì wa gbogbo náà ń béèrè wa pé àwọn Nàìjíríà wà ní àwọn ọ̀tá gbogbo ọjà táwọn kó kalẹ̀ àwọn ọ̀rẹ́ ní béèrè rẹ̀ ẹgbọ́rọ̀ yẹn nu ọmọ ìyá wa ti ń bẹ lọ́hùn. ìlú Saudi làwa wà yìí, ọjà Saudi làwa yìí. ọlá pé wọn jẹ́ kí Nàìjíríà kó wọlé fún Ramadan tí wọ́n ti wọlé. gbogbo àwọn fífún gan dẹ̀ mọ̀ pé Nàìjà ò tí wọlé. In fact kí ló kan Nàìjà àwa tá a mọ̀ làtòwó kọ àwa lára nǹkan ju torí tiwa lọ́sẹ̀ kó gbogbo ẹ̀ kalẹ̀ báyìí.
Nàìjà bá dé ní ìsìn wọn ò rà ṣàràṣàrà ni ló kálukú ò bá tiẹ̀ lọ. Ẹ̀rí báyìí gbogbo wa jókòó ni à ń wojú débi yìí pé àwọn funfun yẹn gan tí wàá bi wá léèrè pé àwọn aráàlú wa ò wá ni mo láràlú wa ò wá ń tẹ́ ẹ̀ bá ṣe ni ẹ sí ìlú wa tí ò jẹ wá lójú yẹn òun làwọn kan béèrè pé àwa torí wọ́n mọ̀ pé àwa ò mọ là tó wó kọ níná náà kọ sára owó Nàìjíríà ò ná bàbàbà òní pẹ̀lú dọ́là kíkó wọlé ebi dẹ̀ pa àwọn kan Nàìjíríà. òun náà ni àáfàá yìí ń béèrè yìí o pé nísìnyí ẹ ti fún àwọn ọmọ Nàìjíríà ń visa ẹ̀yin náà ò tà ẹ̀yin ará Saudi ẹ̀yin náà ò tà ẹ rí pé àwọn ọmọ Nàìjíríà wọ́n wá important náà ìlú tó ń bá wọ̀ báyìí ajé ló wọ̀ báyìí. kò jọ wá lójú ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n mọ iyì wa pa wà ní Saudi fún Ramadan àwọn èèyàn ti wọlé inú ọjà wa yá ti máa ṣe ṣọ̀ àwọn èèyàn wa ti máa ra nǹkan dọ́sìn wọn ọ̀rẹ́ ni ra kankan gbogbo ẹ̀ náà ti fowó wọn ra jàjọ wọn ọ̀rẹ́ ni béèrè tí wọ́n ń tà wọ́n ti wá bi wá léèrè ẹ gbọ́ àwọn aráàlú yín ò wá a ní wọ́n ní wọ́n fún wọn ní físà kan wọlé gbogbo wọn ló kún fàdúrà báyìí pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀yin tó fẹ́ wọlé Ọlọ́run á jẹ́ kẹ́ rí léwọ̀ láyọ̀ àtàlàfẹ́ gbogbo ẹ̀yin tó fẹ́ wọlé pátápátá àtẹnifẹ́ wá fún bàdà àtẹnifẹ́ wá fún business gbogbo yín ló máa rọ́nà wọlé o. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.